sí fún mi. Ẹ rí ni mo bọ èṣù níjọ́ tí mò ń bímọ. Kí ló dé téṣù ò ṣe gba ọmọ yẹn lọ́wọ́ mi? Tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún wa pé èṣù máa ń fúnyàn ní nǹkan, èèyàn kan máa fi gba kinní kan lọ́wọ́ èèyàn ni. Kí ló tó ṣe gbà lọ́wọ́ mi? Mi ṣe bí lókù. Kẹ́ ẹ lè mọ̀ wípé àwọn òrìṣà wa, àwọn baba ńlá wa, àrẹ̀mọ ni wọ́n kì í ṣe àpamọ́. Ẹ dẹ̀ máa ń sọ kinní kan ẹ̀yin àáfàá, ẹ wà ń bí àná kún láì. Ẹ máa ń sọ wípé ẹ̀yin ti gbà wípé Allah ló máa pa yín. Kí ló dé táwa náà ò ṣe sọ wípé màá kọ̀ tí bí fún yín? Kí ló dé táwa náà ò ṣe kí máa ń sọ wípé Ṣàngó Ògún òun ló máa pa wá? Àwa ò lè sọ bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ jupá jisẹ̀ fún Allah tẹ́ sọ pé ẹrú Allah ni yín. Ẹ dẹ̀ ti jẹ́ kó yé wa wípé ìgbàkígbà tó bá wù Allah ló lè pa yín, ló lè yà yín wèrè, ló lè ṣe anything fún yín. Ṣùgbọ́n àwa on our own side, àwa ti mọ̀ wípé a kì í ṣe ẹrú àwọn baba ńlá wa. Ọmọ ni wa jẹ́ lọ́wọ́ wọn, àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ kó tó wá kan rú àwa yìí. So ẹ̀yin náà ẹ ti rí mọ̀ wípé ẹ̀yin fúnra yín ò lè pa ọmọ tẹ́yin bí. Àbíṣe lè pa ni? Bàbá mi ànàkùn láì. Bàbá wa Alimam Jamiu Mobọ́lájí Abdulkarim. Àwọn brọ́dà yín, àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn lọ́mọ wa ń sọ fún wa wípé àwọn ti sọ wípé Allah ló máa pa àwọn. Káwa náà wá sọ wípé Èṣù, Ògún, Ọya, Ọbàtálá ló máa pa wá. Àwọn ló máa ń fọ̀ sí ẹ̀ pé káwa sọ bẹ́ẹ̀, ká sọ bẹ́ẹ̀ ní dandan. Àwa ò declare ara wa as ẹrú òòṣà, ọmọ òòṣà làwa pera wa. Ìyìn tó wá dífá fẹ́yìn náà, Bílíkì tẹ́ ẹ bí sínú ilé yẹn, Sàídì tẹ́ ẹ bí sínú ilé yẹn, Àìṣà tẹ́ ẹ bí sínú ilé yẹn, Sàrùdín àbí Sàkàlùmí àbí Sàrùdín àbí kíní kan tẹ́ ẹ bí sínú ilé yẹn, tẹ́ ẹ ti lè mú kẹ́yìn lọ́rùn. Bá a ṣe rí lọ́wọ́ àwọn òrìṣà wa nìyẹn. Wọn ò lè pa wá. Wọ́n máa kẹ́ wa. Wọ́n máa ṣe gbogbo ohun tá à ń fẹ́ fún wa ní dáadáa. Àwọn tó bá dojú ìjà kọ wá ni wọ́n máa bá wa pa. Ẹ ti gbàgbé ni, wọ́n kọrin èṣù. Ó ní èṣù ní ò pa o, èṣù ní ò pọ̀tá mi. Ọ̀tá mi lèṣù máa pa. Èṣù máa ṣe oore fún mi ni. Èṣù tí ara bá ní mi, tí n bá bọ èṣù, ìtura á dé bá mi. Tí n bá ń lọ ìrìn àjò, tí n bá bọ Ògún, ó máa ṣọ́ ọ̀nà fún mi débi tí mò ń lọ, tí màá fi padà, ó máa lọ tẹ́lẹ̀ ẹ̀bẹ̀dẹ̀ mi ni. Kò ní jẹ́ kí n rá mọ́nà, kò ní jẹ́ kí n parí iṣẹ́ mi sójú títì láéláé. Gbogbo ohun tá a mọ̀ sí irinṣẹ́ Ògún tí Ògún dá kò lè ever ṣe jàǹbá fún mi nítorí wípé ọmọ Ògún lèmi ń ṣe. Mi kì í ṣe ẹran Ògún, mi sì kì í ṣe ẹrú Ògún. Ṣé ẹ mọ̀ mi? Ṣé wá rí àwọn òrìṣà wa yẹn tí a bá fẹ́ bọwọ́, wọ́n máa ń béèrè ní wọ́n máa fi Ifá béèrè wípé kí ni Èṣù ọ̀dàrà fẹ́ gbà. Wọn ò dẹ̀ ever béèrè lọ́wọ́ Èṣù rí débi àwọn ìyá mi kí wọ́n sọ pé àwọn fẹ́ gbọ́mọ. Ẹ̀yin náà forí yín rò ó. Tó bá jẹ́ pé irú àwa yìí padà wálé, àwa fẹ́ bọ àwọn òrìṣà wa, àwa ń béèrè pé kí ló fẹ́ gbà. Wọ́n wá ní àṣírà kọ bí ẹyẹn, òun ni mo fẹ́ gbà. Èmi ni máa kọ́kọ́ bọ́ sórí social media tí máa pariwo pé ẹ má try. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n máa pa mí gan, màá kọ́kọ́ sọ tẹnu mi náà. Ẹ má try yẹ o. Mi ò sí lára òfò. Mélòó ni mí lọ́wọ́ ìyá mi? Èmi nìkan ṣoṣo báyìí ni ìyá tó bí mi lọ́mọ bí. So mi ò lè, àwọn ọmọ tí mo bí yìí mo fi wọ́n ṣe àbúrò ni.
mo fi wọ́n ṣe ẹbí, mo fi wọ́n ṣe ará, ọmọ tara ni wọ́n jẹ́ fún mi. Mo rẹ́ni kejì, mo róhun kejì ni wọ́n. Èmi ò lára òfò. Tó bá jẹ́ pé bẹ́yìn náà ṣe wá ń preach ẹ̀ tẹ́ ń ṣe wáàsí fún wa ní kíkan páwọn òrìṣà máa pa wá lọ́mọ jẹ ni, mo wá padà wálé, mo wá rí wípé wọ́n fẹ́ máa pa mí lọ́mọ jẹ, èmi ó tètè sá. Oṣù mẹ́sàn-án ò ń ṣe nǹkan tó rọrùn ká máa ní ọjọ́ ẹyàn kan ṣo téèyàn máa bí yẹn. Mi ò lára òfò. Ẹ rí wípé kò jọra wọn. Nǹkan tó wá ń dùn wá nìyẹn pé irọ́ tẹ́ ẹ pa fún wa kò rí bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ mi pátápátá ni mò ń dáfá fún. Mi ò dáfá pé ẹ bá mi dáfá wọn papọ̀ rárá o. Ẹ bá mi dáfá wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Lágbájá ọmọ lágbájá, tàmẹ̀dò ọmọ lágbájá, làkàṣègbè ọmọ. Bí mo ṣe ń dáfá àwọn ọmọ mi nìyẹn. Ó dẹ̀ ń sọ nípa ọjọ́ iwájú wọn fún mi. Nǹkan tó lè jẹ́ èyí tí mo ò ṣẹ̀ṣẹ̀ ń táyé láàrin wọn kan. Nǹkan tó lè jẹ́ ìdènà fún wọn àti àwọn èèwọ̀ wọn àti àwọn ìkìlọ̀ pàtàkì ló ń sọ fún mi. Mo dẹ̀ ń rí, mo dẹ̀ ń bá bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ń sọ, ó dẹ̀ ń jọra wọn. Ẹ jọ̀ọ́, nígbà tí mi ò kú lórí tí mo padà rí wípé ń tẹ́ ẹ sọ fún mi nílé kéwú kò má rí bẹ́ẹ̀ mọ́. Eléyìí ò ń sọ̀rọ̀ máa nígbàgbọ́. Kò sọ̀rọ̀ ìgbàgbọ́ ń bẹ̀. Ìgbàgbọ́ fojú ẹ rí, fetí ẹ gbọ́, fọpọlọ ẹ rò, fẹnu ẹ sọ ni. Eléyìí ò ń sọ̀rọ̀ pé tó o bá ti lè nígbàgbọ́ nínú kinní kan náà. Ò ń ṣe bẹ́ẹ̀, ò ń rí bẹ́ẹ̀ nì. Wọ́n ní sàbólóògùn ti wí. Ṣé rí pé ó yàtọ̀ síra wọn? Ṣé rí pé kò jọra wọn? Ṣé rí pé gbogbo nǹkan tẹ́ ń sọ, ṣé rí pé kò padà rí bẹ́ẹ̀? So ustaz wa bó ṣe jẹ́ nìyẹn. Àti Kùránì wa àti àhàdíìsì tá à ń lò gbogbo ẹ̀ pátápátá kódà wọ́n ti translate sáwọn èdè míì. Ẹ lọ wò ó ń bẹ̀. Ìdẹ́ bá wò tó bá ní lójú ẹ tó béèrè báwọn afọ́ bá dáhùn àwọn ọmọ kéwú á dáhùn. Ẹ ṣeun. Ẹ wá rí hajj nínú òpó márùn-ún tí Islam ní. Òpó kan lòun náà jẹ́ ń bẹ̀. Nílà kan lọ jẹ́ ń bẹ̀. Òun náà wá lọ fi ṣe ìgbẹ̀yìn. Àwọn àdìsù kọ̀ọ̀kan ló tì í síwájú díẹ̀díẹ̀. Àmọ́ ìtọ́wọ́lẹ́wọ́ gbẹ̀yìn lọ́wọ́ tí ń túmọ̀ pé sáàsì gbẹ̀yìn òun ní ṣe hajj. Tí ọba ti nígbàgbọ́ tó ń kírun tó sì ń gbàwẹ̀ tó ń yọ sàká. Ní ó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ kan pé ó lọ sí hajj táwọn gbogbo yóò bá ti dó ní ara rẹ̀. Náà ó wá fi kún un pé liman istata'a ilayhi sabila. Àyá Kùránì kan gbé wá pé inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubarakan wa hudan lil alamin. Àkọ́kọ́ ilé tí Ọlọ́run fi ń tara wọ bẹ̀rù náà wípé tí ń pátá àkọ́kọ́ tá a fi ń lọ sí hajj òun ló fa tí àwọn Kírísítẹ́nì fi ń lọ sí Jerusalem. Ẹ̀ sì fún àwọn náà nímọ̀ràn wípé kí ni wọ́n ń lọ ṣe ní Jerusalem. Ìtọ́fà tá a fi ń lọ ni wípé ìgbàgbọ́ wa àti bọ́lọ́run bá ti gbé ilé fún wa wípé hajj àkọ́kọ́ ilé mọ́sálásí lórílẹ̀. Okay. Ẹni kí ló dé tí mi ò ṣe fi fún àwọn Jerusalem ní kílò ará Jerusalem. Èmi máa ń sọ lórí ètò mi dáadáa. Bóyá ẹ ti gbọ́ ètò mi rí ẹ̀yàn kan tẹ láǹfààní àti so mo máa ń sọ gbogbo àwọn ẹ̀sìn àjòjì tó wà lórí ilẹ̀ wa ni mo máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún. Wípé kí ló tẹ̀ ṣe ń ṣe báyìí, kí ló tẹ̀ ṣe ń ṣe báyìí. Bọ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yóò dà pé ẹ̀yin bàbá wa nínú Islam wàhálà yín fẹ́ pọ̀ díẹ̀. Òun ló fà tó jẹ́ pé ọ̀rọ̀ yín ó pọ̀ nínú gbogbo nǹkan tí mò ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣó ti yé yín? Ṣeun pé ẹ̀yin náà ni tipátipá ti kúkú ẹ̀mọ́lé báwọn bàbá wa ṣe pé ẹ̀sìn yẹn. So ẹ̀yin yẹn ni. So òun ló fà. Wípé àkọ́kọ́ mọ́sálásí lórílẹ̀ lórí ilẹ̀lẹ̀ láyé tá a wà yìí. Òun ni kí ni? Òun náà ni Ayọ̀ bá ń fún lómi jọ. Bá ń fún lómi lọ́kùnrin ọwọ́ ilẹ̀ náà. Mò ń bọ̀ nsìn. Mo ti ṣe tán. Wahudan lil alamin kó sì máa jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn wá ní fihi ayatun bayyinatun. Ìyẹn wá ń bẹ nínú ilé Ọlọ́run yẹn tí ṣe Kàábà yẹn
táǹtorí rẹ̀ lọ́hùn ayatun bayyinatun àwọn àmì ọlọ́run ọba tó fojú hàn nínú àwọn àmì ọlọ́run ọba tó fojú hàn ní alhajarul aswad tẹ́yìn rò fóun gangan ní pàápín yìí nínú ẹ̀. òun ní pàápín o pàápín ẹ̀wọ̀n tí bàbá wa tún pé odò ọlọ́gbọ̀n ní pàápín. ó ti di ẹni ìfọ̀kànbalẹ̀. ẹ máa fi làákàyè ẹ fi gbọ́rọ̀ tèmi ń sọ yìí. ọwọ́ ni walillahi ala nnasi hijjul bayti ó ti di ẹ̀tọ́ ó ti di òfin látọ̀dọ̀ ọlọ́run fún gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn ànásù tọ́lọ́run bá ń sọ ń bẹ̀ wọ́n àwọn mùmínìn hijjul bayti kò sí hajj. ọwọ́ ni kí ni man istata'a ilayhi sabila ẹni tọ́lọ́run ọba bá ní kọ́ lágbára àti lè lọ. Ẹbí bá sọ Yorùbá ń pẹ́ ní ẹsẹ̀ rẹ̀ bá wà lọ́nà sẹ́gbọ́ iṣẹ́ ní tó síbi nǹkan mi. So. Ǹjẹ́ gbọ́ yí báyìí. Mínísítà tọ́ra yẹn ni mo fẹ́ bàyọ̀ ń bẹ̀ pé tó o bá sì ní sìn tọ́ra rẹ̀ ò tí ì ní náà nìyẹn. Mùsùlùmí tẹ bá wá rí tọ́ta gbogbo pọ́pátì rẹ̀ nítorí kó fẹ́ lọ sí hajj bóyá kẹ́ ẹ pọ́ǹtì ẹ̀. Ó yá. Ọ̀nà pípẹ́ ti wà yẹn ẹ̀ náà mùsùlùmí nínú ọ̀rọ̀ yín náà. Kì í ṣe pé mo kàn déédé ní mùsùlùmí nínú ìran mi. Ẹ má sọ mọ́ o, ẹ má jẹ́ kí n sọ nǹkan tí Islam ń ṣe nínú ẹbí mi. Ẹ má jẹ́ kí n sọ o. Mi ò déédé mùsùlùmí tààrà ni wá fa. Tààrà gidi gangan gidi original one conk one. Ẹ má jẹ́ kí n sọ ọ̀rọ̀ débi wípé gan wọ́n fẹ́ lè máa practice ṣẹ̀ríà law nínú ẹbí mi tí mo ti wá. Torí ẹ̀ mo rí kọ́mẹ̀ntì ẹnìkan bí yìí tó sọ pé kí n kéwú kan. Èmi ò ní kéwú nítorí tiẹ̀ lórí ibi ṣùgbọ́n tó bá wà frequent lórí ètò mi dáadáa wàá gbọ́ níjọ́ kan tí màá kéwú. Mo dẹ̀ ti kéwú náà rí nínú ètò mi torí ò tí frequent dáadáa nínú ẹ̀ ní mi ṣe kéwú létí ẹ̀ rí. Ṣó ti yẹ mí nítorí tiẹ̀ kéwú never. Òun sọ̀rọ̀ Islam fẹ́ sọ o fẹ́ wá ròyìn Islam fún èmi gbàgbé. Báyọ̀ bàbá rẹ̀ nìkan tẹ́lẹ̀ point àbí kó jáde sí orí péjì yín ó sọ ó síta bẹ́ẹ̀. Ẹ̀yà ẹ̀jẹ̀ á gbọ́ ìyá wa yìí. ń bọ̀ ẹ̀jẹ̀ á gbọ́ ìyá wa yìí. Báyọ̀ bàbá rẹ̀ nìkan tẹ́lẹ̀ point àbí kó jáde sí orí péjì yín ó sọ ó síta bẹ́ẹ̀. Mo ń bọ̀. Ẹ̀yà ẹ̀jẹ̀ á gbọ́ ìyá wa yìí. Mo ti ṣe mistake ó dáná ẹ jẹ́ kí n silent ilé torí mo tún ń wo comment àwọn èèyàn lórí the other pages. Ok, mo ń bọ̀. Oya, mo ń bọ̀. Ẹ jẹ́ ń tán ní sẹ́yìn díẹ̀. Kó o lè bá fi kọ́gbọ́n ni kó o lè bá fi bọ́ lóko ẹrú tó kóra ẹ̀ sí. So ẹ̀yin tẹ́ bá súnmọ́ ìyá yìí, ẹ̀yin tẹ́ bá mọ̀ ìyá yìí rí, tẹ́ bá jẹ́ ọmọ ìyá yìí, tẹ́ bá come across fídíò yìí. ń bọ̀ yìí fún ìyá yìí kí wọ́n wò. Ẹ ṣeun. Evidence yàn. Alhaji Mustapha olówó lágbà. Ṣé ń gbọ́ orúkọ tán pé Alhaji Mustapha olówó lágbà ilé recent wọn ni o. Ẹ jọ̀wọ́ lọ mẹ́ẹ̀jọ wa tó dá wa lọ́wọ́ níbí láti jẹ ẹgbẹ́ 4.5 million lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa olówó lágbà. Alhaji Mustapha olówó lágbà. Ẹ jọ̀wọ́ lọ mẹ́ẹ̀jọ wa tó dá wa lọ àwọn níbí láti jẹ ẹgbẹ́ 4.5 million lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀sìn mọ́pá lẹ́yìn ìgbà náà ti ní 2.5 million láti tíkẹ́ẹ̀tì tí ó nà mẹ́ta tí ò gbé wá. Kẹ́ ẹ wá dàpọ̀ àtẹ̀yìn pé kẹ́ ẹ bá wa kọ tíkẹ́ẹ̀tì bàbá sílẹ̀ rẹ̀ àti ìyókù lẹ̀kọ́ náà. Ẹ wá fi wá lẹ̀ ẹ̀rọ àyíwá. Ọlọ́run fara yìí. Ẹ̀yin náà mọ̀ ní bàánú ọlọ́pàá ni. Gbogbo jẹ́ bá máa fọwọ́ ní kojọ ẹ máa fi ọwọ́ yín dànù. Ẹ mọ̀ láàrin tọmọtọmọ. Àtọmọtọmọ yín yóò jù mí sẹ́yìn láti jà àrùn àìjẹ àmú àríbìsù onílọ́lọ́nà wà
tá a lọ́kọ tá a níyàwó tá a lọ́mọ àwọn wà bí àwọn ará yìí àwùjọ àti ẹbí níbí láti jẹ ẹgbẹ́ 4.5 million lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wọn olówó lágbà àtàlájì mọ́sàbọ̀ olówó lágbà ẹjọ́ wa lọ mẹ́ẹ̀jọ́ wa tó dá wa lọ àwọn níbí láti jẹ ẹgbẹ́ 4.5 million lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wa ẹ̀sìn mọ́pá lẹ́yìn ìgbà náà ti ní 2.5 million láti tíkẹ́ẹ̀tì bí ọ̀nà mẹ́ta tí ò gbé wá kẹ́ ẹ wá dàpọ̀ àbẹ̀yìn pé kẹ́ ẹ bá wa kọ tíkẹ́ẹ̀tì náà padà sílé o àti ìyókù lẹ̀ fọlọ́ ẹ wá fi wálẹ̀ ẹ̀ ra ìwà ọlọ́run fara yìí ẹ̀yin náà mọ̀ ní bàánú ọlọ́pàá ni gbogbo jẹ́ bá mọ̀ fọwọ́ ìkójọ ẹ mọ̀ fi ọwọ́ yín dànù ẹ mọ̀ ráàlì tọmọtọmọ àtọmọtọmọ yín yóò dùn sẹ́yìn láti jà àrùtà wa bí àjẹ àmú àríbìsù onílé ọlọ́nà gbogbo àtà lọ́kọ̀ tá a níyàwó tá a lọ́mọ àwọn wà bí àwọn ará yìí àwùjọ àti ẹbí kalẹ̀ àwọn àrùn jíjẹ́ àwọn owó tọrọ bí òjà bí nàìjíríà kò sí ẹ̀rẹ́dẹ̀ tó fún ẹ lówó ọlọ́run ní fìrè fún yín ọlọ́run ní dùn yín lò ní yóò ní ẹ̀yìn ní dùn lò ẹ̀yìn ní dùn lórí ọmọ ẹ̀yìn ní dùn lórí ara yín àlùbáríkọ́lá nàbí lọ́dọ̀ náà àti àbíkọ́ bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run wa. Example kan tó wà tó ní sí òun mo fi hàn yín I have to prove this all over again. I have to show you my name. Are you seeing this name? Are you seeing this name? Ṣé ẹ rí dáadáa ṣá? That is my name. Adeniyi Abimbola Latifat. That is my name. Ṣẹ́tìrì. Ṣẹ́tìrì. Mi mọ̀ bóyá ẹ̀ ń rí dáadáa. Ṣẹ́rọ ọmọ olóríire. I don't know why this thing is not showing. Okay, iná yẹn ti pọ̀ jù lóde. Ṣẹ́tìrì Abimbola Latifat. Hospital card mi nìyẹn. You want to deny your sister in Islam. I don't want to say crazy things. I don't want to say crazy things. I will not because of you. I'm a kakewu lórí bí. Now, ọmọ mi ló ti jí yẹn, ẹ̀yin náà ń gbòòrò ẹ̀. Ọ̀rẹ́ ìyá ẹ̀ ni. Ẹ má bínú mo máa lọ balẹ̀ ìsìn. So, mo máa cut bí Ayọ̀míjọ bá mi silent ẹ̀ fúngbà díẹ̀, mo máa ṣe tán sìn. So, mo máa cut bí fún bàbá wa Afa. Okay, bàbá wa Mudir Dar ul Kiram Al-Imam Jamiu Mobolaji Abdulkarim. Bàbá mi, inú mi dùn, ayọ̀ mi kún, mo appreciate èsì tí ẹ fún mi, inú mi sì dùn sí. Ẹ ṣeun, mo dúpẹ́. Mo ti ju challenge kan fún ẹ̀yin bàbá wa, but nísìnyí mo wá ń dá padà pé ẹ̀yin gangan ni mo wá ju challenge yẹn sí. Olódùmarè ń gbọ́, Ifá ń gbọ́, gbogbo àwọn òrìṣà wa ń gbọ́. Mo máa wà just lórí ètò tí ẹ bá gba challenge yìí. Kí ni challenge ọ̀hún ni mo sọ wípé tí a bá rí ẹnikẹ́ni tó lè prove logically láì sọ ọ̀rọ̀ kankan nípa Quran sọ pé Allah sọ pé láti wá prove fún mi pé Islam ni ẹ̀sìn tí Allah tó dájú ní gbogbo àgbáńlá ayé yìí. Without saying a book of chapter kìíní kan nínú Quran, àwọn èèyàn kan bú mi pé ẹ ṣe bí Ifá tiwa ò ní ìwé la ṣe sọ bẹ́ẹ̀. Ifá tiwa ní ìwé o. Ìwé Ifá pọ̀ lọ́ra bidun. Ṣé wá rí bí Ifá tiwa ṣe wá ní ìwé tó, gbogbo Ifá tiwa gan ò lè gbénú ìwé ò gbà á.
Ah, mama, basta. Oh. Ó dáná jẹ́ ń lọ gbé wá sẹ́gbẹ̀ẹ́ mi kó lè jẹ́ kí mùdírì wà kí wọ́n rí. Fárúnkẹ́ ẹ yá jókòó sí. Màmá dúró síbí náà àjọ wà ń bì mí náà báwo ló ṣe ń ṣe báyìí jẹ́ kí n báàgì kámẹ́rà. Ẹ̀yà má bínú ọkọ mi olówó orí mi. So mùdírì wa lódì okay no ìwọ ọmọ yìí ló máa kí máa bọ̀ olólùfẹ́ mi màámi. Ẹ má bínú ẹ̀rọ ọmọ yìí ó ti sùn tẹ́lẹ̀ mo ti pẹ̀ tiẹ̀ mo dẹ̀ ti feed ẹ̀ mo ti fún ní everything tó ń fẹ́ má bínú ọkọ mi ṣùgbọ́n àjọ wà ń bí ni náà báwo ló ṣe ń ṣe báyìí. Pàdí mi ló jẹ́ náà ó yá gbà gbélé má bínú ọkọ mi má bínú. So bàbá wa tí ẹ bá lè wá sí orí ètò láti wá prove wípé mo máa wà just láti wá prove wípé Islam ló dáa jù ní gbogbo àgbáńlá ayé yìí mi ò rí ẹnikẹ́ni ìyẹn ní túmọ̀ ní wípé kò sí àfà tó fẹ́ accept challenge yẹn wípé Islam ló dáa jù kán wá sọ logically ọ̀pọ̀lọpọ̀ àfà wọn ti bú mi sórí page pé Islam ò ṣe é gbèjà láì sí wípé ẹ sọ pé Quran sọ pé mo wà pẹ̀lú ẹ̀ ń sìn yìí ìjọ̀gbọ́n ẹ̀ pọ̀ ni so nísìnyí mo wá fẹ́ tẹ́yìn náà bá lè accept challenge yẹn láì sọ wípé Islam sọ pé àbí Quran sọ pé àbí Allah sọ pé ẹ lè wá pẹ̀lú bẹ́ẹ̀ ni àṣẹ bàbá mi Adébáyọ̀ ṣòrí wọ́n sọ pé sorry baby girl mommy is a little busy promoting our heritage Olódùmarè àwọ̀ ẹ̀ àṣẹ ẹlẹ́ ọkọ mi. Your shoe, your chapata. Oh, no. Hey, shh, don't make noise. So, ẹ jọ̀ọ́ ẹ wá bá wa sọ̀rọ̀ lórí ètò yìí. A ní fi gbá kan bọ̀ kan nínú. Trust me, I'm a very good person and I'm a very good listener. So, a dẹ̀ ní ẹlòmíì náà tí a máa gbé wá láti wá, tẹjọ máa ṣe ìdíje yẹn papọ̀. Ṣó ti yé yín? So, I just need somebody to come and clear the air nípa ọ̀rọ̀ Islam yìí. Why is it that ẹ̀yin bàbá wa nínú ẹ̀sìn Islam ẹ ti ẹ̀ wá gbé kárí ẹ débi pé ẹ sọ pé ẹ mọ̀ wá lọ́mọ ìyá mọ́ gbogbo nǹkan táwọn bàbá ńlá wa ṣe ò dáa gbogbo nǹkan nípa àwọn bàbá ńlá wa ò dáa tàwọn àràbó nìkan ló dáa ti àwọn kinní kan nìkan ló dáa. So bẹ́ẹ̀ náà ni bàbá mi kan náà bàbá wa Adébísí ẹjọ́ bàbá wa Adébáyọ̀ Onífádẹjú wọ́n ní wípé kí ni ó wà nínú Kàábà tí wọ́n ṣẹ̀mọ̀ ẹ bá wa dáhùn ìbéèrè yẹn náà tẹ́ ẹ bá lè wá dáhùn ẹ̀ náà lórí ètò inú wa dùn in fact ayọ̀ wa kún gbogbo àwa tí ẹ máa fà wá gbọ́nú Islam ẹ mọ̀ bẹ́ ṣe sọ á pọ̀ gan so ẹ jọ̀ọ́ a máa nílò yín lórí ètò yìí kí ẹ wá bá wa sọ̀rọ̀ lórí Islam kẹ́ wá fún wa ní ẹ̀kọ́ ṣẹ̀mọ̀ challenge ni because ẹlòmíì náà máa wá láti wá sọ̀rọ̀ contrary pé àwọn ò lérò wípé Islam ló dáa jù àwọn ìdí pàtàkì táwọn fi ń sọ bẹ́ẹ̀ òun rèé o so tí ẹ bá lè wá inú wa dùn à mọ̀ wípé Elédùmarè ti fún wa ní ẹnìkan nínú ẹ̀yin bàbá wa tí ẹ wà nínú Islam tí ẹ lè wá tí wá ṣeṣẹ́ àfà lórí péèjì ìṣẹ̀ṣe làgbà tiwa inú wa dùn láti accept yín tí ẹ̀yin náà bá nílè shy away from that challenge inú wa dùn gidigidi gan. Fún díẹ̀ yìí orúkọ tèmi ò yí padà orúkọ tèmi ni Òṣàtọ́lá Abímbọ́lá ọmọ ní Ìpẹ̀rù Rẹ́mọ
ẹ má dẹ̀ gbàgbé bàbá wa, ẹ máa kí oríkì ìdílé yín lórí ètò yìí ká fi lè mọ̀ pé ọmọ káàárọ̀, ẹ dẹ̀ máa sọ ibi tí ẹ ti wá fún wa àti oríkì gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ òjìrè tí gbogbo wa jọ jẹ́, ká lè mọ̀ pé ọmọ káàárọ̀ ṣe mọ̀ pé a ti ní identity crisis nísìn, kó má jẹ́ pé Fúlàní àbí Haúsá ni à ń bá sọ̀rọ̀. So ẹ ṣeun gidigidi gan. Mi ò rí jù báyìí lọ nítorí wípé àwọn bàbá wa náà ló sọ wípé àkè torí àwíjàre kí itọ́ tán ní ẹnu. Ẹ ṣeun, mo dúpẹ́ o. Ẹ jẹ́ ń lọ dá ọmọ yín lóhùn torí àwọn èèyàn mi wọn kì í láì káwọn ọmọ mi máa kí wọ́n máa ní kí n lọ dá lóhùn, kí n lọ gbé o. Èrì wóyà. Mo ti ní ẹnikẹ́ni tó bá lè convince mi ló máa di mùsùlùmí padà. Àwọn ẹbí mi wọn wulẹ̀ láìpẹ́ tí mo ṣe jẹ́ oníṣẹ̀ṣe. So àmọ́ bóyá ẹ̀yin lẹ lè wá preach fún mi kí n padà sínú Islam. Bóyá kan nù. Ẹ̀yin gbé nílé sí ìgbẹ́lì kí ló ń gbà sí ìdíkò ń gbà ètò. Ẹ jẹ́ afárá àbálẹ̀. Ọkùnrin erí ìwóyà. Obìnrin erí ìwóyà. Erí ìwóyà. Ìrìnàjò oní fásitì ìrìnàjò jẹ́ ìmú. Àbíbá ti ṣe. Àwa ọ̀nà gbégbá. Àṣẹ o. Ọkọ mi ò ní ọkù. Aya wa ò ní ọkù. Ébà ẹjẹ́ akéwì ìwóyà ìwòyà àyàgbò àyàtọ̀ èrì ìwòyà. Ní Fátìdé o. Ankora. Let's dance. Afẹ́ Fátìdé. I want to dance. Wákẹ́. Àfọmọ́ Wákẹ́. Ọmọ Fátìdé. Ébà àfọmọ́ yóò lè bá o. Ibi ìhàdàn mi ti get a very better space fún mi. Lẹ́ni méjì tó mọ oúnjẹ ọ̀sẹ̀ àwòkọ́ àfọmọ́ yóò lè bá. Kí ló tí wọ̀ sí? Kí ló tí máa sùn lọ́wọ́ ni? I'm hungry now. Ó sì hungry. Ṣé bó jẹun? Wọ́n dé òde òru ibi ẹrù. Ire gbogbo táwọn wá ẹ̀rù ibi ló wà. Ìran dé òde òru ibi ẹrù. Àfọmọ́ yóò lè wá o. Ébà. Mo ń bọ̀, mo ti ṣe tán. Kò máa sẹ́ni méjì tó máa ń bẹ̀rẹ̀ àwùjọ ọmọ ló ń lè fa. Orí ifá ti kúrò ní ẹyẹ o, ẹni àgbọ̀ mi. 2 minutes, basta. Orí ifá ti kúrò ní ẹyẹ, ẹni àgbọ̀ mi. Tó bá jẹ́ ká ṣe eré Ifá gbámígbámí ọ̀sẹ̀ àwòkọ́. Ẹ bá jẹ́ ká ṣe ẹ lọ wá wọlé tí yín o. Ọ̀gbámígbámí ọ̀sẹ̀ àwòkọ́. Ébà orí Ifá tó péjú owó gẹ̀gẹ̀. Màrí máa kọ́ o. Gbàgbà. Màrí máa kọ́ o.
Bẹ́nìyàn ò bá ronú jìn, bẹ́nìyàn ò bá ronú jinlẹ̀, kò lè bá wa kọ́, kò lè bá wa kọ́ òye. Oya gbé gbà. Àfọmọ́ ńlá lè bá òye. Eba. Eba. Ó yẹ kẹ́ máa rí mi mo ń sọ̀dínù kẹ́. Eba. Àfọmọ́ tó yan lè fa. Orin fádẹ̀kẹ̀rẹ̀ tá à ń rí yìí kò sí fún ẹni tí ò láròjinlẹ̀. Ẹ rí mi. Ó yàtọ̀ síra wọn, kò jọra wọn rárá. Ó yàtọ̀ gidigbe, tọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀, ní gédéǹgbé ni. I love you all. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sórí page Òṣàtọ́lá Abímbọ́lá lórí YouTube. Kẹ́dẹ̀ máa like àwọn videos wa. Tẹ́ bá nífẹ̀ẹ́ mi, ẹ lọ sórí YouTube mi. Àti ní 2K. Wọ́n ní wípé nítorí mi ò kí ń sọ ni, nítorí ẹ̀ làwọn èèyàn ètò mi ò ṣe kí ń lọ far and wide. Àwọn bàbá wa ánàkúnmùláì wa wọ́n sọ pé èmi fẹ́ fi trend ni. I've been on the social media for 4 years. I don't just polówó ara mi. I'm just my little self. Nobody knows me because mi ò kọjá àyè ara mi. Ṣé o ti yé yín? I love you so much. Ẹ lọ sórí YouTube Òṣàtọ́lá Abímbọ́lá bẹ́ẹ̀ ṣe rí mo ṣe kọ́ yìí. Òṣàtọ́lá Abímbọ́lá ọmọ ṣì. Ó ṣàfihàn kí n gbóhùn. So ẹ ṣé o. Ẹ ṣe hi sí mi. I promise to Ìmọ̀ràn Advances channels. Okay, ẹ jọ̀ọ́ ẹ sọ pé ẹ̀yin ni Ìmọ̀ràn Advances channels. Bóyá lórí WhatsApp mi. Of course, we'll talk. Call pọ̀ ní messages pọ̀ ẹ jọ̀ọ́ bàbá mi kì í ṣe ti gbéraga mi ò ń gbéraga o kódà kó jẹ́ pé àwọn bàbá wa ánàkúnmùláì náà ló pè mí tí wọ́n fẹ́ ṣépè. Èmi máa ń gbé kọ́ọ̀lù wọn o. Máa ń gbé kọ́ọ̀lù anybody o bàbá mi ẹ jọ̀ọ́. Ṣé omi ò rí jù báyìí lọ? I love you all. Ó dìgbà.